Aláròyé máa wí o. wàhálà wà o èyí làṣẹ tuntun tí Trump pa fáwọn ọmọ Nàìjíríà tó wà l'Amẹ́ríkà. Ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà alàgbà Donald Trump ti kéde òfin tuntun kan nípa ètò àtìgbàwé ìgbélùú tilẹ̀ Amẹ́ríkà èyí tí yóò fáwọn àjòjì títí kan àwọn àrè láti ilẹ̀ Nàìjíríà tí wọ́n fẹ́ máa gbé títí lọ nílẹ̀ Amẹ́ríkà tí wọ́n sì ń wá bí wọ́n á ṣe rí ìwé ìgbélùú wọn gbà. Tẹ́lẹ̀ ṣáájú àkókò yìí béèyàn bá ti lè ríbi yọ́pọ́rọ́ wọ ìlú Amẹ́ríkà tó sì wu onítọ̀hún láti sọ Amẹ́ríkà di ibùgbé rẹ̀, ó lè ṣeé ṣe fún ẹni náà láti ṣiṣẹ́ lórí bí yóò ṣe gba ìwé ìgbélùú alálòpẹ́ tí wọ́n ń pè ní permanent residency tàbí US Green Card láì kúrò ní Amẹ́ríkà tó wà náà, tí ìwé ìgbélùú náà yóò sì tó lọ́wọ́ bó bá ti kájú nǹkan tí òfin wọn ń béèrè fún. Àmọ́ ní báyìí ààrẹ Trump ní omi tuntun ti rú o, ẹja tuntun sì ti wọ̀ ọ́, kò sáàyè àpàlà nílùú òyìnbó mọ́. Ó ní láti àsìkò yìí lọ ẹnikẹ́ni tó ti wà l'Amẹ́ríkà tó sì nífẹ̀ẹ́ sí àti gba ìwé ìgbélùú alálòpẹ́ US Green Cards, onítọ̀hún gbọ́dọ̀ kọ́kọ́ kúrò l'Amẹ́ríkà náà kó padà sí orílẹ̀-èdè ìbílẹ̀ rẹ̀ tó ti wá. Ibẹ̀ ni yóò ti lọ bẹ̀rẹ̀ sí tòwé bí yóò ṣe rí Green Card Amẹ́ríkà gbà. Bó bá tòwé náà tó sì rí tò, Ọlọ́run bá ṣe é. Bí kò bá sì rí tò, kó rọra máa gbé ìlú ẹ̀ nìṣó. Pé kéèyàn wá takú s'Amẹ́ríkà kó lóun fẹ́ gba ìwé ìgbélùú àwọn láì yọjú sílé, ìyẹn ti dohun àtijọ́. Àwọn yóò júwe ọ̀nà ilé fún tọ̀hún dandan ni. Ọjọ́ Ẹtì Friday ọjọ́ 22 oṣù karùn-ún ọdún 2026 yìí ní ẹ̀ka iléeṣẹ́ Amẹ́ríkà tó ń rí sí ètò dídi ọmọ onílùú àti ìwọlé jáde nílẹ̀ Amẹ́ríkà US Citizenship and Immigration Services USCIS ṣe ìkéde àti àlàyé pé àwọn ti fojú ṣùnùkùn wo ètò àti ìlànà tó rọ̀ mọ́ gbígba ìwé ìgbélùú àti dídi olùgbé ní ilẹ̀ Amẹ́ríkà. Àwọn ti wo òfin náà dáadáa, àwọn sì tún wò pẹ̀lú. Èyí ló mú káwọn wá rí i pé ohun tí òfin náà ní lọ́kàn kì í ṣe kéèyàn sá ti wọ Amẹ́ríkà kó sì ti bẹ̀rẹ̀ sí tòwé bí yóò ṣe rí ìwé ìgbélùú Green Card gbà. Onítọ̀hún ìbáà jẹ́ ọmọ Nàìjíríà o, bó sì jẹ́ ọmọ orílẹ̀-èdè míì náà ni, níwọ̀n ìgbà tí kì í bá ti ṣe ọmọ abínibí Amẹ́. Gẹ́gẹ́ bí àṣà àwọn ọ̀dọ́ ìwòyí, ẹni náà yóò sì ní láti kọ́kọ́ kọrí sílé rẹ̀ náà lórílẹ̀-èdè tó ti wá kó tó lè bẹ̀rẹ̀ sí ṣètò bí yóò ṣe rí ìwé ìgbélùú àwọn gbà. Nítorí láti ọ́fíìsì aṣojú Amẹ́ríkà tó wà káàkiri àwọn orílẹ̀-èdè kó wá irúfẹ́ ẹni bẹ́ẹ̀, èyí tí wọ́n ń pè ní US Consular Office tàbí US Embassy, ní ètò gbígba ìwé ìgbélùú náà yóò ti bẹ̀rẹ̀. Wọ́n láwọn ìbéèrè àti ìwádìí tí wọn yóò ṣe lórí onítọ̀hún láti ìlú abínibí rẹ̀. Kò sì sí béèyàn yóò ṣe fa orí lẹ́yìn olórí àfi bí ẹni náà bá yọjú sí wọn gedegbe. Wọ́n lóhun tófin sọ nìyẹn, àwọn sì ti bẹ̀rẹ̀ iṣẹ́ lórí rẹ̀ láti wákàtí ọ̀wọ̀ yìí lọ. Agbẹnusọ ẹ̀ka iléeṣẹ́ USCIS ọ̀hún, ọ̀gbẹ́ni Zach Kalla, ló na ọ̀rọ̀ yìí sórí atẹ́gùn fáráyé gbọ́. Ó sọ pé lájorí ìdí pàtàkì táwọn fi ní láti rọ̀ mọ́ òfin yìí dáadáa ni pé iye èèyàn tó ń gbọ̀nà ẹ̀bùrú wọ Amẹ́ríkà tí wọ́n sì ń gbé orílẹ̀-èdè náà láì ní ìwé ìgbélùú ti pọ̀ jù. Àwọn kò sì fẹ́ irú nǹkan bẹ́ẹ̀ mọ́. Wọ́n ní ìlànà tuntun yìí yóò mú àdínkù gidi bá àṣà náà. Yóò jẹ́ káwọn tó ń forí pamọ́ s'Amẹ́ríkà láì ní ìwé ìgbélùú mọ̀nà ilé wọn tàbí káwọn júwe rẹ̀ fún wọn. Ó fi kún un pé àmọ́ ṣá o, àwọn àjòjì kan wà tí ipò tí wọ́n ṣàrà ọ̀tọ̀. Ó ní irú àwọn àlejò kọ̀ọ̀kan bẹ́ẹ̀, àwọn làwọn mọ̀ wọ́n, àwọn làwọn yóò sì pinnu bóyá wọn yóò láǹfààní láti tòwé ìgbélùú tiwọn láì ṣẹ̀ṣẹ̀ nílò láti kọrí sí ìlú abínibí wọn tí wọ́n ti wá àbí bẹ́ẹ̀ kọ́. Ó tún sọ pé òfin yìí yóò kan àwọn olùgbé fúngbà díẹ̀ bíi àwọn akẹ́kọ̀ọ́ tó wá kàwé l'Amẹ́ríkà, àwọn òṣìṣẹ́ aláàbò àkókò tàbí àwọn tó jẹ́ pé físà ìrìn àjò ìgbafẹ́ ló wà lọ́wọ́ wọn, àtàwọn míì bẹ́ẹ̀ tó jẹ́ pé ó ní nǹkan pàtó kan tí wọ́n torí ẹ̀ wọ Amẹ́ríkà. Ìlànà wa
láti àsìkò yìí lọ yóò gbà pé lọ́gán tí ohun tí wọ́n torí ẹ̀ lu físà fún wọn bá ti parí tàbí tí àkókò tí àbẹ̀wò ráńpẹ́ wọn bá ti pé kò sáàyè ọmọ takú mọ́ wọn yóò ní láti fìlú Amẹ́ríkà sílẹ̀ ni. Àbẹ̀wò wọn kò sì ní nǹkan kan ṣe nínú èròǹgbà àti ìgbésẹ̀ gbígba ìwé ìgbélùú US Green Card nítorí wọn yóò ṣẹ̀ṣẹ̀ padà sílé lọ tòwé gbígba káàdì náà ni. Bákan náà, agbẹnusọ yìí ní ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà alàgbà Donald Trump ti pàṣẹ fáwọn pé gbogbo ìwé ẹ̀bẹ̀, ìwé àròyé gbọ̀rọ̀mìrò àti ìwé ẹ̀sùn títí kan ìwé àwọn tí wọ́n fẹ́ gba ìwé ìgbélùú èyí tí ẹ̀ka iléeṣẹ́ USCIS ti ń báṣẹ́ lọ lórí rẹ̀ lọ́wọ́lọ́wọ́ kí àwọn wọ́gilé gbogbo wọn pátá kí wọ́n sì da àwọn ìwé náà nù látàrí òfin tuntun yìí àgàgà bó bá jẹ́ pé orílẹ̀-èdè táwọn tó kọ irúfẹ́ àwọn ìwé bẹ́ẹ̀ bá wà lára àwọn orílẹ̀-èdè mọ́kàndínlógún kan báyìí tí Amẹ́ríkà fún ní gbèdéke ìrìn àjò sílẹ̀ Amẹ́ríkà lóṣù kẹfà ọdún tó kọjá èyí tí Nàìjíríà jẹ́ ọ̀kan nínú wọn. Wọ́n tún sọ pé ní ti àwọn ẹni ogúnléndé tí wọ́n ń fẹ́ kí Amẹ́ríkà fẹ̀yìn pọ̀n wọ́n nítorí ogun tàbí làásìgbò tó dé bá wọn lórílẹ̀-èdè wọn, irúfẹ́ àwọn ẹni bẹ́ẹ̀ gbọ́dọ̀ ṣetán láti tọwọ́ bọ̀wé ìkéde ẹ̀rù pípadà sílé mi ò bà mí o nítorí ìgbàkúùgbà ni Amẹ́ríkà lè sọ fún wọn pé èyí tí wọ́n forí pamọ́ sọ́dọ̀ àwọn tó, ìyẹn bí wọ́n bá fún wọn láǹfààní láti dúró rárá. Èyí ni òfin tuntun gbígba ìwé ìgbélùú Amẹ́ríkà láti àsìkò yìí lọ o. Faith Adébọlá ló ṣàkójọ ìròyìn yìí tó sì kà á sétí ìgbọ́ yín fún Aláròyé.